nítorí Tinubu alápínì òòṣà gbaná jẹ́ gidigidi. bí Yorùbá bá ń sọ pé ibi àfojúsí ọ̀nà kò gbabẹ̀, tí wọ́n bá sì tún sọ pé ẹni agbójú okùnlé kò jọ ẹni àgbà, rẹ́gí ni ọ̀rọ̀ yìí ṣe pẹ̀lú ìrírí àti ìmọ̀lára àgbà òṣèré tíátà ilé wa tó fẹ́ràn láti máa kópa babaláwo tàbí olóògùn nínú fíìmù nì alàgbà Abdulganiyar Ọláyẹni tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí alápínì òòṣà. Bàbá náà gbaná jẹ gidigidi lásìkò yìí ni o. Ìbínú ọ̀hún kò sì mọ níwọ̀n pẹ̀lú nítorí ààrẹ orílẹ̀-èdè wa Bọ́lá Ahmed Tinubu àti ọmọ rẹ̀ Ṣèyí Tinubu. Kí ló kúkú ń bí alápínì òòṣà nínú tó bẹ́ẹ̀? Bàbá àgbàlagbà yìí ṣàlàyé lórí ìkànnì ayélujára rẹ̀ lẹ́nu àìpẹ́ yìí pé òun kábàámọ̀ pé òun pẹ̀lú àwọn òṣèré tíátà ẹlẹgbẹ́ òun kan kópa ribiribi láti ṣàtìlẹ́yìn tó jọjú fún Bọ́lá Tinubu kó lè dórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ. Síbẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ rí náà kò mọ̀ fáwọn, bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ kò tiẹ̀ ṣe bíi pé òun mọ ipa táwọn òṣèré tíátà wọ̀nyí pàápàá ní ilẹ̀ Yorùbá kó lórí àtidé ipò ààrẹ bàbá rẹ̀. Bàbá tí kì í fi ọ̀kan pé méjì bó bá di ọ̀rọ̀ pípe ògèdè àti ọ̀fọ̀ nínú fíìmù yìí fi ìkanra sọ̀rọ̀. Ó ní pẹ̀lú ayọ̀ àti ìdùnnú la fi ṣe ìpolongo ìbò, a kàmpéènì gidigidi nítorí a lérò pé mẹ̀sáyà wa ló dé yìí, nítorí Tinubu jẹ́ èèyàn kan tá a ti fẹ́ràn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún látẹ̀yìnwá, ó sì ti ṣe ọ̀pọ̀ ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn fún àwa òṣèré. Ìdí nìyẹn tó fi jẹ́ pé bí oṣù méjì gbáko la fi rọ́ jáde láti ṣàtìlẹ́yìn tó lágbára fún un kó lè wọlé ìbò. Ó ju 100 kan àwa òṣèré Yorùbá tá a kàmpéènì fún Tinubu fún oṣù méjì. A rò pé mẹ̀sáyà wa ti dé, síbẹ̀ wọn ò tí ì fún wa ní kọ́bọ̀ títí di bí mo ṣe ń sọ yìí. Ṣèyí Tinubu fẹ́ sọ pé ojú òun fọ́, òun kò rí wa nígbà tá à ń ṣe kàmpéènì fún bàbá rẹ̀ ni. Kálukú wa ná owó ara wa, àtúnfẹ̀mí jikú láti polongo ìbò. Àwọn èèyàn rọ̀jò ìpèlé wa lóríṣiríṣi lórí ẹ̀rọ ayélujára. Bàbá àgbàlagbà náà tẹ̀síwájú, ó ní Ọláìyá Igwe ìyẹn Ẹ̀bùn Olóyèdé bọ́ra sí hòhò létí òkun láti lọ gbàdúrà fún Tinubu. Àwọn ayé sì ṣépè fún burúkú torí ẹ̀, torí dòní kò tí ì bọ́ nínú èpè tí wọ́n ṣẹ́ fún un lóríṣiríṣi yẹn. Níbi tí ọ̀rọ̀ dé yìí, èmi alára ti ṣetán o láti wá èpè lé ẹnikẹ́ni tó bá dìbò fún Tinubu láti wọlé fún sáà ẹlẹ́ẹ̀kejì lórí. Ṣèyí Tinubu fi ilẹ̀ Yorùbá sílẹ̀, ó gba òkè ọya lọ láti sanwó ọsibítù àwọn èèyàn lọ́hùn-ún. Ṣé ó wáá jẹ́ pé kò sáwọn aláìsàn lọ́sibítù tiwa nílẹ̀ Yorùbá kọ́ nìyẹn bí? Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ tí alápínì sọ yìí ti dá ọ̀pọ̀lọpọ̀ awuyewuye sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára láàrin àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn tó ń wo ṣàkun bí ọ̀rọ̀ ṣe ń lọ lágbo òṣèlú ilé wa. Ọ̀pọ̀ èèyàn ló ń bẹnu àtẹ́ lu èèkàn òṣèré tíátà yìí fún ohun tó sọ. Wọ́n ní bó ti yẹ kó rí fún gbogbo wọn nìyẹn, nítorí ìmọ̀tara ẹni nìkan ni wọ́n fi ṣàtìlẹ́yìn fún Tinubu dípò kí wọ́n ro ohun tí yóò ṣàǹfààní fún orílẹ̀-èdè yìí lápapọ̀. Àwọn míín sì tún fèsì pé Tinubu kò bẹ̀ wọ́n níṣẹ́ o, bẹ́ẹ̀ ni Ṣèyí ọmọ Tinubu kò bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀. Àwọn ni wọ́n mọ̀ọ́mọ̀ yọ̀ǹda ara wọn fún iṣẹ́ ìpolongo ìbò, torí bẹ́ẹ̀ kò tọ̀nà láti máa ṣàròyé pé àwọn kò tí ì gba kọ́bọ̀ lórí àtìlẹ́yìn tí wọ́n ṣe. Àmọ́ ojú ọ̀tọ̀ làwọn míín fi wo ọ̀rọ̀ náà. Wọ́n ní kò tọ̀nà bí ààrẹ Tinubu kò ṣe fẹ̀mí ìmoore hàn fún àtìlẹ́yìn àwọn onítíátà yìí. Wọ́n ní ìwà ìbìkítà ni, àti pé kò tí ì pẹ́ jù fún ààrẹ àti ọmọ rẹ̀ láti wá nǹkan ṣe sí ẹ̀dùn ọkàn alápínì òòṣà àti àwọn òṣèré tíátà yòókù. Bẹ́ẹ̀ ni wọ́n tún kan sáárá sí ọkùnrin náà pé ó ṣe dáadáa bó ṣe sọ̀rọ̀ sókè tó sì fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn láì fòyà. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún ìwé ìròyìn Ìta Fàájì.